ẹ̀yin olóṣèlú ẹ gbádùn ẹ gbádùn ẹ wo bí ẹ dá Nàìjíríà dé ẹ wo bí ẹ bá Nàìjíríà dé ẹ wo owó tí sàmọ̀nù local government kan ẹ dọ́kun ẹ farabalẹ̀ ẹ wo owó tí sàmọ̀nù local government ẹ ọ̀kan lásán ẹnìkan ṣiṣẹ́ bọ̀ Nàìjíríà for complete 76 years ó fi sin orílẹ̀-èdè yìí kò rí búlọ́ọ̀kù 1000 kó sẹ́nu ọ̀nà rẹ̀ ẹnìkan wá jẹ sàmọ̀nù oṣù kínní oṣù kejì wọn lọ kọ yàrá yàlẹ tẹ ẹ sọnù nù ẹ bóòlù ẹ ti ròyìn wájú Ọlọ́run bóòlù ẹ ti ròyìn wájú Ọlọ́run ìlú kan tí wọ́n ń bẹ lọ́nà àbáyé nílùú àwọn àrísí obìnrin tún ní gómìnà tiwọn àfikọ́lọ̀ mọ́jì ó débẹ̀ ẹ lẹ́nìkan tí ó dìbò fún yín àfàwà ìbò ìyàwó yín àtàwọn ìyá yín tó bí yín kò lè gbé yín wọlé àwọn mẹ̀kúnnù náà ni ọsibítù wa kò sóògùn ẹ̀rí iná wa àgbádùn a sì ń sanwó ẹ̀ ẹ̀rọ mi wá àrílò a sì ń sanwó ẹ̀ owó léèwé ẹni wá bímọ bíi mẹ́jọ bíi méjì ló kù léèwé mẹ́fà yòókù ẹ lọ kọ́ṣẹ́ ibiṣẹ́ sóyin wá kún gèlètè ẹ̀yin òṣèlú ẹ̀ sì ń bẹ́ńbẹ́ bàbá wa yá ẹ̀ mà wá kúrọ́ community wa máa gbẹ́ kànga èrìyìn yìí kànga táwọn ọmọ yín ọjà sí bọ́bá yá ẹ sì bẹ̀rù kú. Al-mautu babun. Al-mautu babun wa kullu nasi dakhiluhu. Òkè èèyàn kọrin láyé ọ̀kan ní Barrister àrímọ́ láyé. Al-mautu babun wa kullu nasi dakhiluhu. Bí kìnní kan bá rú mi lójú masaluwala máa yá gbé Kúránì máa yá tọ́kéwu bí ọba tọ́nu sáré ńlọ́sẹ̀kù. Al-mautu babun wa kullu nasi dakhiluhu. Kana soja ngiri ya lẹsẹn tẹ suwa ma la bí ọba ma winu sáré lọ́sẹ̀kù. Al-mautu babun wa kullu nasi dakhiluhu. Ọgọ́rùn-ún lé ní Dr. Sikiru ńlọkọsáyé ó dòfìfò láyé kò jẹ tiẹ̀ mọ́ láyé lónìí. Al-mautu babun. Ọgọ́rùn-ún lé ní Barrister ní sọlọ kò jẹ ti Barrister mọ́ láyé lónìí. Wa kullu nasi dakhiluhu. Ọmọ mélòó ló. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم فيا رب عونان فالمعان مؤيد وما لامرئ إن لم تعنه كفاه إليك توصلنا بك الله أولا وأول ما يبدأ به العبد مولاه معز مذل من يشاء بقهره سميع بصير كل شيء بما رآه أنا العبد الذي كسب الذنوب وصدته الأعماني أن يتوبا أنا العبد الذي أدها حزينا على سلتي كالكان كويبا Bismillahir Rahmanir Rahim. Ẹ lákùn ẹ jẹ́ gbogbo wa wí bẹ́ẹ̀.
بسم الله الرحمن الرحيم. a pọ̀ nínú hall yìí dáadáa. ẹ dákun ẹ bá wa bẹ̀ àwọn ìyá wa yìí. ẹ dákun torí Ọlọ́run àwọn ìyá wọ̀nyí. ẹ̀yin tẹ́ bá jẹ́ létò yìí irú obìnrin tí ń kọjá lọ lẹ́ẹ̀mẹ́wàá tí ń lọ gbé ráìsì yìí ẹ dákun ẹ fọlọ́run bẹ̀ kó má kọjá nìyí mọ́. ẹ dákun torí Ọlọ́run kó fún àwa ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tá a fẹ́ lò bá a bá ti lò tán àwa tún lọ bòmíì ní fáàrí kọ́ Ọlọ́run ti parí yìí hùn a tún lọ ìlú kan ni. àmọ́ wíwá tá a wá yìí Alhaji El-Muqaddam Abu Rida Sharani Asileke wa ń lọrin. الله. ọ̀tọ̀ ni kéèyàn ó kéwú ọ̀tọ̀ ni kọ́lọ́hún ọ̀fà báríkà sí kéwú. Amadu Aláwìyé máa bọ̀ gbogbo jama ní kí ọ̀yányá alibarika rẹ̀ ọ̀pọ̀ ọlọ́wà bá wa tó tara wọn jáde insha Allah ọlọ́wọ̀n ní kàn lábùkù ọlọ́wà fà mí wájú ọlọ́run. ẹ dákun ń bo ni Amadu Aláwìyé ó jókòó ẹ̀yin agbàlejò ẹ dákun ń bo ni ó jókòó. الله. ń bo ni ó jókòó ẹ dákun. bọ́ọ̀ bá jókòó yìí ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀. wọ́n ní àwọn àgbàlagbà ni mo bọ̀ láàrin àwọn ń bẹ̀ wọ́n. ẹ kíra yín dáadáa ẹ kíra yín ọmọ ìyá kan náà gbogbo wa pátá. máa dàlá. ẹ dákun ẹ jáde sallallahu alayhi wa sallam. صلى الله عليه وسلم. Ìlọrin dáa púpọ̀ nínú ìlú. Bàbá wa ọ̀pá Musa Ìlọrin yáàyè púpọ̀ nínú ìlú. Ìbàdàn rẹ̀. Bàbá wa ọ̀pá Musa Ọlọ́run sọ̀rọ̀ fún Ìlọrin púpọ̀. Mọ ntọ́jẹ́ ń wí bẹ́ẹ̀ ntọ́jẹ́ ń pọ́lọ́hún sọ̀rọ̀ fún Ìlọrin pọ̀ kẹ́ ẹ tó débì kankan mọ̀ tó gbọ́ pé àáfà alágbájá ọkọ̀ já ń lọrin wá kéwú ilé náà jìnnà ẹgbà ọparí. mo kí àwọn àbànà púpọ̀ Ọlọ́run gbogbo àwọn tó ti lọ Ọlọ́run bá wa kẹ́ wọn. آمين. àwọn kan bẹ bàbá wa ṣe wá sí Ìbàdàn báyìí dandan ni ká ṣàdúrà fún wa bàbá ṣàdúrà fún wa á jẹ ọ̀hún. ǹjẹ́ irú àwọn wo ni rí? Ọlọ́run bá wa kẹ́ bàbá wa Alhaji àgbà. آمين. àtàwọn tó bí wọn. آمين. àtàwọn tó bí àwọn tó bí wọn. آمين. Ọlọ́run bá wa kẹ́ bàbá wa Sheikhana Adam Abdallah Al-Alori. آمين. رحمه الله. àtàwọn tó bí wọn. آمين. àáfàá wọn àwọn tó bí wọn Ọlọ́run bá wa kẹ́ wọn. آمين. bàbá wa rọ́wọ́ àti Mushehu Tajul Adabi. رحمه الله. ẹnìkan ní rọ́wọ́ àti Mushehu Tajul Adabi òun ni bàbá tó bí àáfàá mi. حفظه الله. Shehu Tajul Adabi kọ̀ láàfáà ẹni ọba láàfáà Shehu Tajul Adabi ní ìrọlọ́pàá. Shehu Tajul Adabi kọ̀ láàfáà tọkọ ní kéwù. òun lọ́wọ́ akọ́ àbáwá Alhaji àgbà àwa wá ń jà àrọ́mọdọ́mọ kéwù Shehu Tajul Adabi. رحمه الله. ń ló ṣe pé bàbá ọ̀pá Musa bẹ́ẹ̀ yẹn bá lérú wa yìí wọ́n bá sì ya ẹ̀sìn ní gbọ̀ngàn ẹ̀mọ́ láyé bàbá ti sẹ́ ẹ̀yin náà wòye tó kọjá lọ ni àwọn dàtẹ́ ẹgbẹ́ mọ́ ẹ̀ lè gbọ́ wọn mọ́ mo ti parí yìí lọ́dọ̀ Ọlọ́run èéṣe kálukú yẹn tiẹ̀ wá ní kálukú fi gbábu tiẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run èmi ń lọ má jẹ́ kàrámà tiẹ̀ má jẹ́ ọ̀tá ayọ̀ ọ̀lú yín ẹlòmíì bu tiẹ̀ kàrámà tèmi Ọlọ́run Èkó ni ojú ọmọ àmọ́ ń gbèmí ó bu tèmi mọ́lọ́lọ́run ó ní ìmọ̀dé
kọ́dà ìlú tètè dé rí jẹ́ àwọn ọmọ wa mi ń bẹ̀ ọlọ́run sì ni mo gbà Allah. èwo lẹ́ máa bú mi sí Alhamdulillah. wá nǹkan mi wí bí ọba sí kéwúlẹ̀ zilma wazanka bima wazanka زين ما وزنك بما وزنك wàmà wazanka bihi fasiniu وما وزنك به فزنه man zanna annaka dunahu Ma- fatruka hawahu idhan wa'iniu. زين ما وزنك بما ebo gbowó nísìn ما ظن أنك دونه ọ wà pé man zanna annaka dunahu ohun kan tún ohun èso ohun tẹ́yìn bá. من ظن أنك دونه fatruka hawahu idhan wa'iniu. فترك هواه إذا وإنه lọ́bàtà bọ́ọ̀ bá ti ṣe wọ̀n mí máa wọ̀n ọ́ láyé bọ́ọ̀ bá wọ̀n mí pẹ̀lú dúrọ́ọ̀mù èmi náà wọ̀n ọ́ pẹ̀lú dúrọ́ọ̀mù bọ́ọ̀ bá wọ̀n mí pẹ̀lú táǹkà ọmọ Musa èmi náà wọ̀n ọ́ pẹ̀lú táǹkà. زين ما وزنك بما وزنك ayé ọ̀fà ìjà rárá olójú ẹni tí sọ̀rọ̀ tá a dá lóhùn akọ̀wé background yẹn náà talent tó bu àwọn tá a dá lóhùn náà dágájá tá a ń bí àwọn wọ̀nyí wọn ṣe ń bọ̀ láwọn yìí ti kéwù mínà ràṣì bí náà làwọn wọ̀nyí náà àbí inú àwọn tó pa ǹjẹ́ ládùúgbò wọn ǹjẹ́ wọ́n dáhùn eléyìí mọ́ àmọ́ ta ló bu mí kẹwàá pé amada aláwìyé tí wọ́n mọ̀ pé gbogbo ayé mọ̀ èmi náà wà dáhùn. زين ما وزنك بما وزنك wọ́n mọ̀ pé kò síbi wọn ò ti gbọ́ amada aláwìyé èrè àsálàtù kò síbi wọn ò ti gbọ́ gbogbo wọn yẹn kò síbi wọn ò ti gbọ́ wọn bí wọn bá sọ̀rọ̀ yẹn lé èèyàn yabẹ̀ díẹ̀ àmọ́ ẹni omi rí ọ̀sán kọjá rárá inú àwọn tí mo tún ṣàdúrà fún bàbá wa àfàgbà Àkìlápá rahimahullah ẹ dákun ẹ̀yin obìnrin ẹ dákun torí Ọlọ́run a fẹ́ ṣàdúrà fún bàbá wa Àkìlápá ẹ ṣe sùúrù torí Ọlọ́run gbogbo ẹni tí bá ń bẹ nínú họ́ọ̀lù yìí bàbá wa Àkìlápá Àjíṣàfẹ́ inú àfà tó fẹ́ràn àfà ọmọ kéékèèké bí wa báyìí ọ̀kan bàbá ni tọ̀ wọ́n tún wá máa fi ládàbí kọ́yàn kéwú wọn ò ní pè ọ́ ní ọmọ mi àbúrò mi ni bàbá Àjíṣàfẹ́ pè yàn àbúrò mi ẹ dákun àbọ̀ ṣẹ́jú ẹ̀jẹ̀ adákẹ́ wám. ẹ wá jẹ́ kí bisimilahi kul huwallahu lára tí gbogbo wa yóò bá rí mbẹ́ ọlọ́run bá fi jẹ́ fún bàbá wa Àkìlápá. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. gbogbo ẹ̀yin àlùfáà tẹ́ ń bẹ ń jòkó ni mo kí yanyan pátá Àdàbíyà ń bẹ ní mo kí yín púpọ̀ Mọ̀rìkàsí ń bẹ ní mo kí yín púpọ̀ ọmọ ìyá kan náà gbogbo wa bẹ́ẹ̀ ni ọba ní sẹ́ǹsì àmì mi ìbálagbẹ́ kọ́dà àwọn sùmùrà Tájùlẹ̀ Àdábì lọ kọ́ àwọn sùmùrà ń kéwú bó ti kọ́ wa ọkà wọn gbogbo wa wá jọjọ ọmọ ìyá kan náà bàbá wa Lágége ilé wọn kú ọmọ bẹ́ẹ̀ lọlé Àlàájì àgbà ni bọ́lẹ̀ tí wàá rí nǹkan kí nǹkan tẹ̀ ń wíkì àwọn méjèèjì ọlọ́mùbá kẹ́ wọn. آمين. kọ̀ wá síbi tí ẹ̀ dé tẹ̀ ní bára àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun láwà ní ẹ̀bà Mọ̀rìkàsí ẹ̀bà Àdàbíyà ẹ̀bà ìlú tẹ̀yìn bá dé tí ọ̀bá bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta kókó ẹrù kìí ṣèlú re ibẹ̀ làwa wà yìí mo kí gbogbo Mọ̀rìkàsí Àdàbíyà òun láwà ní mo kí yín púpọ̀ kọ́dẹ̀ ẹni tó wá wo Buhari Musa pé yá tún lọ gbọ́ wòròwòrò tí ó wì mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ mi ti yín tún lọ ọdún kan nùbá ìwọ́sìn bẹ lọ́dún ilé yín kéwùn náà wọn ò sì dọ́ ọmọ bẹ́ẹ̀rì rẹ bá pé tí ọba dàrú ṣé wòròwòrò lè dáhùn yìí àmọ́ àti wò pé wájú Ọlọ́run jọ́ kìámà àwa àfa àní ìyà kankan tá a jẹ ibi kìí ta láti jìyà kọ̀mọ́ kéwù bá ìsìn ń bú ẹni tó mà kọ̀mọ́ wá sí ṣe ìsìn ń bú ẹni tí ń ṣe èyí tí ó ti dákẹ́ jẹ́jẹ́ wọ́n ní o ṣe wútúbọ̀ ọmọ òun pé wà mọ́ bí ọ̀ wà mọ́ kó jùlẹ̀
ọ̀ àmọ́ pé ìtì máa rí tiẹ̀ wí ní kó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́ fọlá rẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn ni àfa àbúṣàrà ni mo wá bọ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo gbé ọpẹ́ náà látọ̀dọ̀ bàbá wa nílé abí kan ìgbàgbé ọ̀rẹ́ mi àrí ibi Alájì Àbúrì lọ mo gbé àdúrà àtọpẹ́ tí wọ́n bọ̀ ọdún kí n tó máa lọ nísìn mo gbé láti ilé abí kan lọ́dọ̀ bàbá wa àgbà tí wọ́n ṣẹ́kù fún wa nílé abí kan bàbá tí wọ́n ní owó tí èèyàn bá fún àwọn lónìí kò ní dọ̀la àwọn ọmọ báwọn ti bá Ọlọ́run ẹ̀dá Ọlọ́run kan tó ń lọrin ńbẹ̀ ni Àbúrì dọ̀tí kéwù ọ̀rọ̀ bàbá tá à ń wí wọ́n ń bẹ báyìí o bẹ́ẹ̀ bá fún bàbá ní 10,000 nísìnyí wọ́n wàá pa àwọn ọmọ kéwù wá Rìhánátù tí ọlọ́kọ láyé mọ́ lọ́ọ́ fún ọlọ́kọ mẹ́wàá yìí Bílíkì tóun náà ní ọkọ mọ́ lọ yọ wàá kú náírà márùn bàbá wọn sá mọ bí ó ti ṣe tí ò ní sẹ́kù sí wọn lọ́wọ́ tí wọ́n èso àwa tó ní ìjà lè ṣe bẹ́ẹ̀ níbi owó ńlá yẹsẹ̀ ńlá nára wa níbi òkú Bàrísítà sáfà náà làwa wọn kí n bira wa léèrè kí n gbé láti rí ìwà ètè dérí gbogbo wọn sáfà náà lẹ́wọ́n pẹ̀lú wa ìta us ń bi owó yìí ó tó gbé amọ́sọ̀hún alahakumurun èmi ò débẹ̀ o àmọ́ wọn ni wọ́n nara wọn nígbà wọn ti wá tí mo ti ní tọ̀ ntọ́ bá ti di pé òwò lẹ́ẹ̀fì ṣe àwa náà gbowó wọ́tọ̀ ọba fẹ́ràn owó èmi sì ní kọ́dà bó ti jọ́ àlùkí àwọn ọ̀bọ̀lọ́n bá ní owó ní wàláyì bí n bá ráyè ń ṣáájú everybody dọ́dọ̀ Ọlọ́run báyìí bí n bá ráyè ẹ̀ǹ tí ọba fẹ́ràn owó òun lọ́mọ ẹni ìyá rẹ̀ ọ̀dáró Sàrání ó ní ti ń dá àwọn kan ni wọ́n gérí àbá ni wọ́n lẹ́ ń pè wọ́n àwọn kan ni wọ́n yọ gbogbo òfun òkú tán àbá ni wọ́n ilẹ̀ ń pè wọ́n àwọn kan ni wọ́n gbójú lọ́wọ́ òkú olókùnù sàárè àbá ni wọ́n ilẹ̀ ń pè wọ́n kí ni wọ́n wá gbogbo abuké ẹ̀jẹ̀ wọn rìn mọ́ ń títì kí ni wọ́n wá débẹ̀ gbogbo àwọn ààfin wọn ò yà dárìn mọ́ kí ni ọjà àwọn ààfin ọ̀dà àfi kan wò mí ọ̀rẹ́ mi àfi kan wò mí wá mi ní pé yóò dáa fún ọ wọ́n dáa fún ọ jàre wọ́n ń jí wàá gbé ni bẹ́ẹ̀ wá ń gbẹ́ nìkan fẹ́ràn owó àwọn tí ń jiyàn gbé ni ẹ̀ ráwọn bú dìndìnrìn n ò mérí jó n ò mójú jó n bá lọ́wọ́ àfa mi jọ mo ti dáyé mo sì lọ́dọ̀ àfa mi ní 1972 ìmọ̀ lọ́dọ̀ àfa mi dò ní ìtì kú mbẹ́ ìbá kó jó nǹkan kan rí èmi náà ò jó lẹ́yìn kí n ṣe wáàsí òun mi kọ́lé ńláńlá ó wáàsí yìí ni gbogbo ń tẹ̀yàn ní bí wáàsí mo ti rí n sì dúró mo ti sọ fọlọ́wọ́n ọgbọ́dọ̀ jẹ́ ń dúró torí mo kọ̀ àtọ́ da sáfà mi púpọ̀ àfà mi sì pè mí sínú ilé èmi kan òun kan àfà mi ní kí ló ń fẹ́ mo ní gbogbo ń tẹ́ bá ti fún mi ni wọ́n ní torí ó sìn mí púpọ̀ ọ̀dà díjú mo sì díjú wọ́n ní yanu mi mo sì yanu wọ́n kọ́kọ́ wá béèrè ọ́ dà mí àbò ní dà mí mo wá kúnlẹ̀ mo ní ìní dà yín kọ́dà tẹ̀ bá sí láyé mọ́ ọmọ tí ń bá bí ọ̀sẹ̀ rù wọ́n lè yá kéwù torí pé bẹ́ẹ̀ lọ́lọ́run ti ní àlàyé wọ́n wá ní ìyanu wọ́n wá ju nǹkan ọ̀hún sí ní wọ́n mọ tí wọ́n ní kí n gbé mi wọ́n ní gbogbo bí ọba dé ayé ọmọ pé bẹ́ẹ̀ ni àfẹ́gbọ́n tó fẹ́ wí àfa mi ló fún mi ẹ̀yin wá wà bí kẹ́hìn wá ń gbá bẹ́ẹ̀ ti jẹun ẹ̀ á ń lọ sí stúdíò ẹ̀ gbádùn àṣẹ ti ẹ̀ lé ìkẹyàtọ̀ là tó pé o àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o ìkẹyàtọ̀ là tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o kọlọ́bà búdúrà ìmì oníwàsí àgbáyé àfa dáadáa. àbá mi ò ní kú o. àmín. àbá mi ò ní ìsarun. àmín. oníwàsí àgbáyé ò ní tẹ́. àmín. ọmọ mi nù lábàtà ò ní rẹ̀yìn. àmín. àlékún karama lọ́la ọlọ́run ọba. ìkẹ́ àtọ́lá tó pé o ọ̀sánú mi lọ́pọ̀lọpọ̀. ọkọ mi ní kéwù títí wọ́n máa jẹ oníwàsí àgbáyé gbogbo ẹ̀ ló gbélé mi lọ́wọ́. kọlọ́bà búdú. Abdul Rahim oníwàsí àgbáyé àfa dáadáa.
àbá mi ò ní nira. Àmín. Sùsù jíjí àbá mi ò ní léwu. Àmín. Àlọ́ àbọ̀ àbá mi ò ní nira. Àmín. Àbá mi ọlẹ́mi gúngùn nílé ayé yìí tọmọtọmọ. Ìkẹ́ àtọ́lá tó pé o. Àlàáfíà lọ́pọ̀lọpọ̀. Ìkẹ́ àtọ́lá tó pé. Ẹ̀sìn àbá yìí kẹ́lẹ̀ jẹun gidi. Kọ̀lọ̀ bá budú ra yìí mi. Ẹ tọ́jú àbá yìí kẹ́lẹ̀ jẹun rẹ̀ dáadáa. ń bọ̀ ìdágúrè. Now. Ọ̀dọ̀ Sàrání la wáyé afẹ́ ká sọ̀rọ̀ díẹ̀. A sọ̀rọ̀ díẹ̀. Ọlọ́run àbáwá tọ́ ha. Ọlọ́run ó gbàdúrà yín. Gbogbo ntẹ́ nfẹ́ lọ́wọ́ ó ṣe fún yín inshallah. Ẹ lákùn ẹ jẹ́ n sọ̀rọ̀ díẹ̀. N bá débi àdúrà káwa gbowó sàdálà. Nle baba ńlá. Inú àwọn táwọn kan bá ń lọrin ń bọ̀ ń bí ọ̀rọ̀ ni. Àbúrì dọ́dà mo fẹ́ kí n mọ wò ni mo fẹ́ n kọjú sábúrì dọ́ báyìí torí yóò kọrin fún mi. bọ́mọ akéwù bá ń bẹ lọ́dọ̀ àfa kó kọ ìhà tó da sáàfà ìhà tó da tí àbúrì dọ́ kọ sí bàbá wa ńlẹ̀ abí kan àtàwọn àfa wa àgbà ń bẹ̀ ńlẹ̀ àbúrì dọ́ ẹ̀ rí Ìbàdàn lọ́wọ́ wáyìí àlejò yìí ní Sàrání ní Ìbàdàn àmọ́ ọmọ tiwa ní Ìlọrin àwa fi jẹ Sàrání àfibọ̀ Ìbàdàn pé ní Ìbàdàn níyìn ni Ọlọ́run gbogbo ẹ̀yin Ìbàdàn wa fẹ́ràn rẹ̀ ẹ̀ rí bẹ́ẹ̀ ti dàbò. Alájì Àbúrì dọ́ mo bá ọdún gbọ́dọ̀ Ọlọ́run tó ní kọ́ ọmọ rìn kọ́ ọmọ tẹ̀ ń Ìbàdàn. Alhamdulillah. Ntí Ìbàdàn báyìí gbà fún yàn àwa agbábọ́ọ̀lù kan lẹ̀ yín jọ kan ọ̀nà bí mo gbàdé lè ò tiẹ̀ yé mi. Ẹni mo jókòó tì wọ́n wá ń bi pé ara wọn ni máa rún tẹ̀sùbà ṣe rí ńgbà tí wọ́n ti ní ọmọ rún tẹ̀sùbà mo ní àṣì àgbákò Ìbàdàn ló ta ló tiẹ̀ ní wá mo wá dúró la ilaha illallah èyí wá ń ṣe yá Allah èmi tẹ̀sùbà àtẹ̀mí mo ti sọ ọ́nú àpò torí wọ́n kó àwa kábọ̀ ṣe yá Allah kábọ̀ àwọn ìní àṣáájìyà ni. Ntí Ìbàdàn báyìí gbà fún yàn Ọlọ́run gbà fún yàn òrùgbé Ìbàdàn gbà fún wọn ni Ọlọ́run wà níjú ṣiṣẹ́ láàrin wọn. Àmín. Ọmọ rówó láàrin wọn ọmọ wa fi ṣe nǹkan kìsì sí lọrin. Àmín. lákòójòkó mo fọlọ́run bí ọ jòkó mo fàfà gbà bí ọ lákòójòkó lẹ̀ kí n bá mọ tí mo fẹ́ wí ni. ńgbà mo tọ́kalẹ̀ ọkùnrin ní àyífúrọ̀ mi lọ́rin mo ní rárá Mọ́kọ́lá lèmi ti wá. Ọwọ́ àwò mi ní Mọ́kọ́lá mo ní kí n tú àpò mo ní Ìlọrin àtúnwá nà wá ní ọ̀wùlẹ̀ jẹun tuntun tí mo ń na àwọn Ìlọrin ọ̀jẹ̀ tuntun wúlẹ̀ ó ní Ìbàdàn ni ọ́ ìta tí mo bọ́ sí ọkọ̀ tí mo rí mo ní ẹ̀kọ́ níbo rẹ̀ ń lọ ó ní fìdítì mo lọ ya Ìbàdàn ń lọ lọ́wọ́ tí wàá gbà fún ọ yá alájà ń rí lọ ẹ̀yin Ìbàdàn bọ́mọ Ìbàdàn gidi bá bẹ̀rẹ̀ yẹn ní nà Ọlọ́run ní jẹ́ parẹ́. Àmín. Inú mi dùn púpọ̀ fún tẹ́ ṣe fàlàjì wa Àbúrì dọ́ Àbúrì dọ́ lè dá lóhùn báyìí bàbá yìí pé ká àfa ni àfa ń bẹ ní tí ó sọ̀rọ̀ tí wọ́n ní retí tiwa mọ́ bí ajókòó yìí àmẹ́ẹ̀kan wàá pọ́n Àbúrì dọ́ lé pé ẹ̀já lọ kálọ̀ pọ́n lé kẹ́ni tó pè náà rí pé alihamudulilayi afẹ́ràn ọmọ ìyá wọn níta ìwájú ògbó sínú Alájì Àbúrì dọ́ bó ti ń ṣe ni ọmọ wa ṣe lọ ńlọ́jẹ́ pé gbogbo ìwọ́n náà bá wá dé mọ́ wàá gbàgbé Ìbàdàn ńlọ́jẹ́ ń kọrin ni Zinma wazanka Zinma wazanka bima wazanka Sàrání Ìbàdàn pọ́nlé ọ̀gbọ́dọ̀ yẹyẹ wọn. Zinma wazanka bima wazanka Àbúrì dọ́ Ìbàdàn kún ọ̀gbọ́dọ̀ yapa sí wọn. Zinma wazanka bima wazanka Àbúrì dọ́ Sàrání àsìlẹ̀kẹ́ wa nílọrin tàbí jẹ rẹ̀ sí Ìbàdàn Ìbàdàn pọ́nlé yà máa kún wọn gbogbo bí ọba lọ láyé. Zinma wazanka bima wazanka Àbúrì dọ́ Sàrání mọ́fọ́lọ́hún bẹ̀ ọ́ gbogbo bí ó wò lè lọ àdúrà Ìbàdàn ọ̀ gbọ́dọ̀ jù ú lẹ̀. Zinma wazanka
بما وزنك jíjẹ rẹ múmu rẹ Sàrání Ìbàdàn la fi sí ọ gbọ́dọ̀ dọ̀tí wọn. زن ما وزنك بما وزنك bọ́ ọba kọ́lé láyé Ìbàdàn ló ti rówó máa rántí. زن ما وزنك بما وزنك ọlá yòówù ó lè ní Sàrání Ìbàdàn ló ti rí. زن ما وزنك بما وزنك muhibba yòówù ó lè ní àbúrídọ́ Ìbàdàn ló ti rí. زن ما وزنك بما وزنك kọ́ máa bọ̀ kílì ọmọ rọ̀ Sàrání Ìbàdàn ló ti rí. زن ما وزنك بما وزنك kọ́ máa dùn kí gbogbo ẹ̀ máa dùn Ìbàdàn ló ti rí. زن ما وزنك بما وزنك Sàrání Ìbàdàn dọwọ́ rẹ̀ ò gbọ́dọ̀ gbàgbé wọn. زن ما وزنك بما وزنك odò tó bá gbàgbé orísun Sàrání àsìgbẹ́ pátápátá. زن ما وزنك بما وزنك ibi abágbé ibẹ̀ nílùú ẹni. زن ما وزنك بما وزنك ẹ̀yin Ìbàdàn mọ́bọ́lọ́hún bẹ̀yìn ẹ bá wa kún Sàrání àkúnjalẹ̀. زن ما وزنك بما وزنك kéga Sàrání ìdẹ́lẹ̀ kéga rárá. ẹ wo olórin tí ń bẹ láyé ẹ wo ntẹ́lómìn ní Sàrání ní kankan ẹ̀yin Ìbàdàn kè ní kankan. promotare ọlọ́run kó gbé kó Sàrání kò lè hàn láyé. زن ما وزنك بما وزنك bọ́ bá rí promotare Sàrání ṣiṣẹ́ a sì dàbí ọ̀lẹ. زن ما وزنك بما وزنك káforin kéwú káfi kéwú kọrin gbogbo ẹ̀ lábùn Sàrání àti hàn lọ́wọ́ sẹ́kù. زن ما وزنك بما وزنك àdídí tíra tó lé ní ẹ wo Sàrání tí mi ń kọrin bí ìgbà tí ń ta yín ẹ̀yin promoter ọ̀dọ́wọ́ yín ẹ má jẹ́ ṣiṣẹ́ ẹ gbọ́dọ̀ jọ dàbí ọ̀lẹ rárá. زن ما وزنك بما وزنك ọkọ̀ wọ́pọ̀ màkàmà òfin kọrin màkàmà tágbàlagbà mi ò lè tú láyéláyé lòfin kọrin ẹ̀yin promoter ẹgbẹ́ Sàrání ga ẹ bẹ̀rù Ọlọ́run lára ẹni tí ń ṣiṣẹ́. زن ما وزنك بما وزنك àbúrídọ́ ọ ní ẹnìkan àmọ́ lọ́lọ́run Ìbàdàn làwà yìí wọ́n kún ọ yányán. زن ما وزنك بما وزنك ọ̀wá bàdàn wà kọ́ wọn ní kéwú ń bẹ lára wọn Sàrání. ọ̀wá bàdàn wà kọ́ wọn ọgbọ́n yìí Ìbàdàn kò yányán Sàrání. ọ̀wá bàdàn wà kọ́ wọn ní náà wùsọ́rí gbogbo ẹ̀ ní ń bẹ lérí wọn àmọ́ ọ̀wá bàdàn wà lówó ó sì máa rówó ń bẹ̀. زن ما وزنك بما وزنك ọkọ̀ líláyé Ìbàdàn ló ti mówó wálé. زن ما وزنك بما وزنك ọ̀rọ̀ mọ́tò tó jọkọ̀ lọ Ìbàdàn ló ti mówó wálé. زن ما وزنك بما وزنك ọmọ àbọ̀ ilé ọmọ ọ̀rọ̀ àti. وزنك Ọlọ́run ti bùn ọ́ lẹ́yìn o. بما وزنك máa kọrin káyọ̀ máa gbé tiẹ̀ lábẹ́ gbọ́ Ọlọ́run máa bá wa fi kún. زن ما وزنك بما وزنك bọ́ bá kọrin hùn ní lọlé Ọlọ́run abẹ́ ọ bá wa fi kọ̀rọ̀ Sàrání. زن ما وزنك بما وزنك ìgbà tí wọ́n fi wọ́n ni wọ́n fi ń wọ̀n wọn gbogbo bí ọba dé. Wọ́n ìgbà tí wọ́n nù máa wá fi tábà fi wọ́n ni wọ́n fi wọ̀n wọn. àmọ́ wọ́n máa wọ zanka. به فزنه dédé ntẹ́bà wọn kàlọ́ ọ̀rẹ́ ni ó fi wọ́n. àfọ̀tún wá dákẹ́ máa ń sọ náà. من ظن أنك دونه ìrìn àṣàlátù. fatiruki hawahu ìzàn wàhíníhu. فترك هواه إذا وعينه gbogbo bí yóò wọlé dé Sàrání àbúrídọ́ àsìlẹ̀kẹ́ wà ń lọrin ìta ni ọmọ wa gbé bàdàn.
máa ń sọ́nà anakaduna èyí tẹ́bi máa lónìí bẹ́ẹ̀ bá ti wá ní ṣé sàrà ni tó fojú wo bí wà tó wá ní sàrà ni fàtìrúkẹ́ hawa o ìzàn wà ní o. máa ń sọ́nà anakaduna o. ọkùnrin ní ìlú ni. fatiruka wa o ìzàn wà ní o. lọ jókòó sàrà ni mo kọ yín lónìí kọ́ bá lè gbọ́ ni jókòó lẹ̀ yà wá kí àyà kan péré amadu aláwìyé ọ̀sàdúrà fún mi jọ́ta wà lẹ́kọ̀ọ́ ní ọlọ́run má ṣe mí bí àǹfà kan. ó yẹ kí n rojú amadu aláwìyé díẹ̀ mo wá bọ́mọ̀ ìyá mi dúpẹ́ ní ìwáṣẹ wáṣí ó wáyé pé mo wáṣẹ wáṣí ti bẹ̀rẹ̀ amadu aláwìyé àwa gbègbè kọ́ pọ́n mi lé Pasuma wa ní òun ni kọ́ wẹ́lkọ́mù mi kí n tó bẹ̀rẹ̀ wáṣí lọ́mọlé ó wá ní ọlọ́run má ṣe yín bí àǹfà kan tí ó máa jà sówó mọ́lọ́lọ́wọ́ jọ dáa fún ọmọ ìjọ ọlọ́wọ́ àwa máa ń dúra wa ní owó ẹ̀yìn Ìbàdàn ọlọ́run níwọ̀ owó nígbà ọlọ́run dá owó tán ọlọ́run níwọ̀ owó ó kọ̀ wọ́n lówó ọkọ̀ ọmọ jẹ́ ẹ̀lákùn ẹni Allahu Akbar kí ẹ̀yìn Allahu Akbar. owó ní ìwọ ọlọ́run mo fẹ́ máa jẹ́ Allah ọlọ́run ní ìwọ owó kí ló wí ó ní mo fẹ́ máa jẹ́ Allah ọlọ́run ní fẹ́ yìí tó wí ni wọ́n hàn ọ́ lè mà atẹ́gùn ò ní fẹ́ sí ọ láyé ẹ̀rí bá a jókòó yìí ní sẹ́ bá wo bí tí ẹlòmíì lọ́ọ́ fi owó sí àbẹ́tẹ̀ ẹ̀ wá wí táwọn obìnrin ọkọ̀ọ̀kọ̀ ta mọ́nù láyé lọ́rùn ó fi bọ́ ọ́nù pọ́ọ̀sì ó tún wá mú pọ́ọ̀sì ọwọ́ sí ìpùmọ́ ó tún wá mú pọ́ọ̀sì ọ̀hún inú gbànú kíní kan tí kùnkùn ọ̀hún ó tún wá kì í bọ̀ ètò kì í bọ̀ tán ó tún so ń kókó lẹ́nu ọ̀yẹ́sẹ̀ wàá lọ mọ́dì ọwọ́ aró sọ̀lẹ̀ ẹ wà gbáko tó wó ṣe torí pé olówó mọ̀ jẹ́ Allah owó ni mo dá wà lálẹ́ bẹ́ẹ̀ adúgbò lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. tó a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. kò sí ti sara ni pé wàá fọlọ́ níta yọ pé ẹ bá ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọlọ́mọ́ká òde àwọn kan lọ asinmọ́sọ̀hún ni Ọlọ́run wọlé abimọ sọ̀rọ̀ dé yìí àfa wa gbódò fún Ọlọ́run bá wa kẹ́ amiina. bàbá wa dédì ibú Ọlọ́run bá wa kẹ́ amiina. gbọ́n àfa tó ti lọ Ọlọ́run bá wa kẹ́ wọn. allahumma amin. ìwọ lọ tìyẹ́ òde sara ní ọ̀ráyé wa ẹ̀mí ló wọn ní alọ́mọ́ká gan ẹni ọlọ́mọ́ká lẹ́ẹ̀kan tí ọlọ́mọ́ yọ wọ náà ni àbí yọ wọ àlùjánnà ẹ̀ẹ̀kan náà lọ́lọ́kọ̀ wa lọ́mọ́ sẹ́yọ̀ wà wọ náà ni àbí yọ wọ àlùjánnà ẹni tí wà lọ lọ́dọọdún sẹ́yọ̀ rojọ́ àbí òní rojọ́ àbáwa ọkọ̀ amúdá ẹni ọlọ́mọ́ká lẹ́ẹ̀kan oṣù kọ̀ wá lọ́mọ́ ìdájọ́ wò láàfún ẹni tí wọ́n lọ lọ́dọọdún tó ń lọ múra ìdájọ́ wò láàfún ṣé yọ wà lè jẹ́ náà. àfàwọ̀ sàrà ní ọlọ́ọ̀dẹ àwọn àbọ̀ ọdún gbẹ́lẹ́dọ̀ Ọlọ́run ló ní Ìbàdàn. alamatu shukri limari ilanu hamdi. faman katama al-ma'rufa minhu faman shakara. faman katama al-ma'rufa minhum faman shakara. sàrà ní wọ́n bá ní sórí kéwúké máa pé he èmi rí dán mo rí kéwúké. alamatu shukri limari ilanu hamdi. yaba ní sàrà ní kéwúyé ọ máa gbé mi rí dán kéwúyé mi yékéyéké. alamatu shukri limari ilanu hamdi. yaba ní ṣe kéwú dá ọ lójú sàrà ní máa pé he ọ dá lójú yányán. alamatu shukri limari ilanu hamdi.
àmì tá a fi mọ̀ pé lápájá mórí Ọlọ́run òun náà ni ìlànà hamdi kó pèdè bí sàrà ní ti pèdè yìí àlè ìlànà òun là ń pè ní announcement inú èbó ìlànà hamdi òun ni kó pèpè ẹ bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá buwúrì dọ́ sàrà ní ti pèpè ń bàdàn yìí Ọlọ́run wálé yìí ti ń bá sọ̀rọ̀ fún bẹ́ẹ̀ bá wá dúpẹ́. faman katamal ma'rufa minhum fama shakara. ẹni bá wá forí Ọlọ́run bọ́sọ̀ tó bá fi tiẹ̀ pamọ́ tí o dúpẹ́ bọ́lọ́run fama shakara kò dúpẹ́ nù alájà àbúrò ìdọ́ Ọlọ́run ní ọ̀rá yé wa orí wa Ọlọ́run ní orílù dé sí Ọlọ́run ní orí tiẹ̀ ṣe ọ̀nkọrin àfi ọ̀dákẹ́mọ́ alùbáríkà ni. ما هو البرك كفرقة من الله كني جالو باركة olówó mi bí afa alibarika sila mi bá lọ àwọn yóò tó wá gbé bàbá olówó yẹn jọ ẹ lọ kú bẹ́ẹ̀ bá kú sí kọsá alibarika nù tiẹ̀ ni omi ó sì máa bọ̀ nínú olówó yẹn sì máa da ilé ó sì máa dàrú alibarika ìtì ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin Ìbàdàn kafirqatun minallahi ọ̀dà ẹ̀gẹ́ bí oògùn tí máa sàn lára Ọlọ́run tó bá jẹ́ pọ́lọ́run ìjọba tí máa làágùn ẹni bá ti wá kánú ọ̀rọ̀ tiẹ̀ ọ̀rọ̀ ló sì máa da kódà bí ọmọ kankan wí ayé ó sì máa gbé ooo ẹ̀dá kan ẹjọ́ kọrin tiẹ̀ ká gbọ́ alibarika nù bí ọmọ kéwú náà tọ́dá kẹkalẹ̀ tí wọ́n ń gbà fún wa àsìkò kan wọ́n gbé ooo ẹ̀dá kan ẹgbẹ́ máàkì fáfá kínní alibarika nù ẹni lọ́nà bá ti fún ọ parí yọ máa ṣe bóun máa ṣe ni lágbára Ọlọ́run ó lo àlùbáríkà kú láyé ni. àmín. ọlọ́run bàbá wọn lé abí kan. Allahumma àmín. wọ́n lè ṣe àfa àdèmọ́kà à ń pè labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak. wọ́n lè ṣe ìwọ àfa ó sì dákẹ́ àfa lẹ́rù ń bà mí ni oníkọ́ máa ṣe pé ńgbà tí ń bá wí tèmi pé làbáyíkà kọ́ máa ṣe pé mi lọ́wọ́ wà dá lọ́wọ́ pé làbáyíkà. ẹ wá wo Mákà àti wa láyé lónìí ẹlòmíín dé yàpọ̀tù pléènì ò tí ì fò rárá ńbẹ̀ láàjì tiẹ̀ ti bàjẹ́ yányán ẹlòmíín bẹ̀ nu pléènì tó jòkó àìrìnrìn wákàtí méjì ńbẹ̀ ni ájà tiẹ̀ ti bàjẹ́ pátápátá. ẹlòmíì ó kú ọlá tí ó fi má kà á lẹ̀ láàjì tiẹ̀ bàjẹ́ yányán ọkàn lọ́ọ́ wòran talawama àwọn ni wọ́n dé lẹ́rọ pàdé wọn yìí ijó lẹ kì mọ́lẹ̀ yìí talawama wọn jẹ́rù ọba yàn òun là fàṣàrà ni wọ́n rò pé ọmọ yẹn kí n mọ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé èmi mọ̀ dé dáadáa gbogbo wa ní sinla lọ Mákà tá lè fọwọ́ sọ̀yà pé tèmi ń bẹ́ ń tọ́lọ̀ ń gbà ọba yẹn lẹ́rù àti bàbá dé bàbá lọ́ta bá dé ìjòkó tó yẹ wá nì kéèyàn ìjòkó báyìí pé ẹ wá bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ bá wà ń lọ Mákà ọlọ́jẹ́. Ya Sha'rani Abu Rida. mo pe wá Sha'rani Abu Rida. Isma'i. dákun tẹ́tí sí mi. Qad yajibu ala ahli al-ilmi min al-hujjaji wa ghayrihim. ọ sọ̀rọ̀ yẹn lórí gbogbo ntẹ́ ń bá ń jálá làájì tó sì jó ní mímọ́. An yulazimu dhikrallahi. kó dún ní ma kó máa dúpẹ́ fún Ọlọ́run kó sì máa dá akọ Ọlọ́run irú yìí tó kó wájọ tá à ń dá lónìí Abu Rida. Wa ta'ati. ìtẹ̀lé tọ́lọ́run Sha'rani kò gbọ́dọ̀ yaru ẹni bẹ́ẹ̀. Wal amalu salihin. àti sẹ́ẹ̀rẹ̀ iṣẹ́ dáadáa ọlọ́mọ́ka òde mọ́ṣúárì lọ́kọ́rí ní òǹgẹ́rì. Wal bọ̀ sálàjì nù. ọlọ́mọ́ka òde ọkọ̀ rí bí wọ́n ti ń wẹ òkú gbogbo omi òkú lọ́gbọ́n tán sálàjì nù. mọ́kàlọ́lọ́ òde ilé ọmọ ìyá rẹ̀ ìwọlọ́mọ ń torí mọ́bẹ̀ ẹ̀kọ́kọ́ tó fi kú láyé sálàjì nù. mọ́kàlọ́lọ́ òde ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀bọ́nú ẹ̀ gbogbo tí ọ̀dà láyé ìwọ wọn bá ń wájú ẹ̀ sálàjì nù. ẹ bá tiẹ̀ wá wọn aláàjì tọ́lọ́wọ́n ò fọwọ́ sí ẹ̀yin òṣèlú sẹ̀ sínú léyà yìí o nínú àwọn àjì kan tọ́lọ́wọ́n ti fi kọ́gi tẹ̀yìn olóṣèlú ni
aláàjì tó léyìn mọ́kà ẹ sì jókòó nísìn ẹ sì ṣe mítìnì pé Mr. Samuel you are going to be our next governor ẹ sì gbowó ẹnì kọ̀ọ̀kan 50 million ló fún yín ẹ sì lọ mọ́kà bá ìgbà tí ilé òbí sú executive meeting tún ṣẹlẹ̀ wọ́n yí kó lè rí Samuel ó tún bẹ́ẹ̀ rí Daniel láàrin wákàtí kan ẹ wá lè lọ mọ́kà ẹ̀yin òṣèlú ẹ gbádùn ẹ lọ mọ́kà Allah. ẹ lọ nǹkan kan nínú mọ́kà yín ti kọ́ gíláàsì bẹ́ẹ̀ nìní ẹ bọ̀ wọlé amalu salih iṣẹ́ dáadáa dọ̀wọ́ ẹ̀ ń tọ́ lọ mọ́kà tó dé. wala ya'udu illa dhunubi. ẹni ó sì dé báwọn gbọ́dọ̀ padà bí ẹsẹ̀ mọ́. kal-khiyanati fil amanati. gẹ́gẹ́ bí kéèyàn máa ṣe jàǹbá ń bí àmánà tó bá gbé fún un àmánà ọwọ́ wa ìjẹ́ gbogbo wa lásán ẹrù òkú ìjòkó lẹ̀ mọ́ owó òkú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìjọ dá padà mọ́ njọ́ ó ti kú. wala ya'udu ila dhunubi kal-khiyanati. àrólú èèyàn síláyè máa ṣàrání máa fura bọ́ ọ bá mú mi kù ṣàrání bọ́ ọ bá dìde lọ ọ gbọ́dọ̀ mú mọ́ bọ́ ọ bá jòbí kù ṣàrání bọ́ ọ bá fi lélẹ̀ ọ gbọ́dọ̀ jẹ́ mọ́ la ilaha illallah nsọfẹ́ nìkan mo ní kú mbẹ́ ọlẹ́ ẹgbẹ́ mi kalẹ̀ báwọn náà alájí ẹ̀ sìn mú mo ní mo dára mi lójú ni bẹ́ẹ̀ni. èmi bá gbó mi ní jẹ́mi mo sì mo ní bàbá fi nǹkan sí kọ́ mo ní wàláhì kò ní ràn mí mọ́lọ́mọ́ musa mo rìn díẹ̀ insha Allah. nígbà mo ti mọ̀ pé irúṣẹ́ ti ń ṣe láyé ni mo wá rìn díẹ̀ n bá ti ń wọ̀ ọ́tọ̀ n bá ti ń rún lérí iṣẹ́ àtìtì ọba láàmú òkò rẹ ni n kò ọba ń wá ńlọ mọ́lé yẹpẹ nu n bá ti mọ́lé yẹpẹ n kò fi wíńdò sí yìí sì mọ́ tán n kò sì bá mi lé lérí wíì tọ́ba túkárì tí ẹ bá ọ. ọ̀rọ̀ àwọn àfáà náà lọ́wọ́ àṣírí ni ẹ wá mọ́ ni ẹ wá mọ́ ni èmi èwo yẹpẹ wọn mọ nǹkan kan wò mo ti dúró yìí lẹ́yìn kí n ṣe wá sí wọn bẹ lè kéwọ́ lọ́wọ́ nísìnyí àti fún àwọn àfáà kan tì wọ́n àwa kan wá pínra wa ni èyí tí mo bá nù àwọn tí wọ́n ń wò ń wò pé ọ̀dà o wàláhì àwọn ẹni ọlọ́run bẹ tán ń wo yẹpẹ tán àmọ́ wà á tòde òní ìrọ́lọ́pọ̀. wala ya'udu ila dhunubi kal-khiyanati. ifo afa Abdulaziz. akramakallah. a fẹ́ lọ Abidjan a fẹ́ lọ Abidjan mọ́ a lọ bá a bá kan ẹnìkan ló ń fẹ́ wo nǹkan mo ní èmi èyí wà mímí ò ní kéta kálọ̀dọ̀ àfa kínní mọ́lẹ́bí mi náà fẹ́ mọ̀ bóyá orí náà lóde àbí orí náà mo ní sọ̀rọ̀ tí wọ́n bá ní ọ̀dà níyàn èpè ní ọ̀sẹ̀ mọ́lẹ́bí náà fẹ́ mọ̀ bóyá orí náà lónìí torí mi máa ń mú yẹn lọ́dọ̀ ẹ̀ dáadáa tọ̀ ń wá ní ọ̀sà mọ̀rọ̀ pé kò ní í dáa fún yín kò ní í yẹ yín ọba sọ wọlé ńgbà ọ̀rẹ́ mi ò mí kínní ọ̀rẹ́ mi ọba mi ẹ fẹ́ ṣe ìnáwó mo ní wọ́n fẹ́ ṣe ìyàwó àwọn ọmọ ni. Allah. Now. wa akilu riba. alálàájì kò gbọ́dọ̀ mọ à ń yáwó èlé kìlọ̀ wá débẹ̀ àwa béèrè pé tani sí àmànù cooperative owó èlé wọn làwọn aláàjì sàmọ́dù maka rẹ̀ ti jóná pẹ́. wa akilu malal yatimi. ẹ dàgbọ́n ẹ̀yin tẹ lọ maka àwọn nǹkan bẹ tẹ gbọ́dọ̀ jìnnà sí táàjì yín ó fi máa jẹ́ ọ̀tún lójoojúmọ́ ayé. à ń jẹ́wọ́ ọmọ òrukàn ẹ gbọ́dọ̀ débẹ̀ ẹrù ọmọ òrukàn ẹ lè lọ́wọ́ mọ́tò ọmọ òrukàn ẹ lè lọ́wọ́ ilẹ̀ bàbá rẹ̀ ẹ lè lọ́wọ́ ibi bàbá rẹ̀ ní nǹkan sí gbogbo ẹ̀ ní ẹjẹ́ òye ẹ gbọ́dọ̀ jẹ́ mọ́lẹ̀ torí pé bí bàbá rẹ̀ ti kú tìyín náà ń bọ̀ àlèmọ́tù bábùn. àlèmọ́tù bábùn wa kullu nasi dakhiluhu. òpin èèyàn ọkọrin láyé ọ̀kan ní Barisita àrímọ́láyé. àlèmọ́tù bábùn wa kullu nasi dakhiluhu. bí kìnìún kan bá rú mi lójú masaluwala máa yá gbé Kúránì máa yá tọ́kẹ́wù bí ọba tọ́nu sáré ńlọ́sẹ̀kù. àlèmọ́tù bábùn wa kullu nasi
nǹkan náà so jangiri ya lẹ́sàn tẹ̀sí ọmọ la yóò bá ma wí nù sáré lọ́sẹ̀kù. alimautu babun wa kullu nasi dakhiluhu. ọgọ́rùn-ún lé ní Dr. Sikiru ńlọkọsáyé ó dòfìfò láyé kò jẹ tiẹ̀ mọ́ láyé lónìí. alimautu babun ọgọ́rùn-ún lẹ̀ ní Barrister ní sọlọ kò jẹ ti Barrister mọ́ láyé lónìí. wa kullu nasi dakhiluhu. ọmọ mélòó ló bí wọ́n ń bí lọ́wọ́ èyí ń lókù tó ń fèsì lọ́wọ́ báyìí. alimautu babun ẹ wo gbà tó kú ẹ wo tó máa dámọ̀ ẹ wo tẹ wí tán láyé. wa kullu nasi dakhiluhu. ẹ wo gbà Dr. Sikiru jáde láyé ẹ wo orin tẹ fẹnu yín kọ́ ń pa Barrister láyé. alimautu babun ikú tàpá Barrister yìí ń bẹ lẹ́yìn kùnlé kó wa ń kanlẹ̀kùn. wa kullu nasi dakhiluhu. ẹnìkan kú ẹgbàlú ẹ̀ ń jó ó bí masáyé tí ẹ̀yìn ẹjú kedere gbogbo ilẹ̀ ayé ní Barrister fẹ́ dé tán kò síbi wọn ò ti mọ Barrister kò síbi tí ó wọ̀ ọkọ lé sókè òkun ọkọ sókè lẹ́lẹ̀ ní ìwà ń bí ọ ìwọ ọmọ ìyá mi ọjà wo ni wọ́n ná láyé báyìí. alimautu babun wa kullu nasi dakhiluhu. bẹ́ẹ̀ni ya layta shi'riya ba'da limauti madaru. ń bí ọ léèrè wọ́n ọmọ ìyá mi ẹ̀yin Ìbàdàn yóò dáa fún yín bí kinní kan kinní ọjà ìsàdúrà fún yín bẹ́ẹ̀ ẹ̀yin ìdájà alẹ́ bí à ń jọba yín ẹni tí ń wo sàárè báyìí lè fi jẹ́ ìwọ náà kó bẹ́ẹ̀ wọ́n náà wọ́rẹ́ bẹ́ẹ̀. ọba Ìbàdàn òun ọ̀la ń lù sáàbì rárá bọ́tún bá ti lọ òsì ikú kan wọ̀ náà. ya layta shi'riya ba'da limauti madaru. ya layta shi'riya ba'da limauti madaru. ẹ̀rí ẹ̀yin tẹ́ bá ní nǹkan bí mo bọ́rọ̀ mi lẹ́nu kí n padà tẹ́ bá ní nǹkan fi hàn wọ́n ọmọ yín àwọn wo bàbá wa ọ̀pá Musa ibẹ̀ ọ̀pá Musa sí ẹ̀yìn àwọn ọmọ bẹ́ẹ̀ bá múra àwọn ọmọ kí wọ́n gbé mọ́ wọn lọ́wọ́ ni. Allah. gbogbo nǹkan là á fi hàn ọmọ gbogbo nǹkan yányán ẹ̀yin tọ́lọ̀ ń kẹ́ ẹ fi nǹkan yín àwọn ọmọ yín kọ́ kẹ́ ọ náà aṣọ rẹ jọmọ ọmọ pé dry cleaner ti ń lò ní aṣọ mi ń bẹ ń bẹ ẹnu wọn tó o bá níjí ọmọ má fi gbogbo nǹkan pamọ́ rárá àjọ tó ń dá ìyá símíà Gani ọmọ wa gbà àjọ iye tí ń dání lọ́dún èmi a máa kó 10,000 ọmọ náà ó ti mọ̀ njọba sùn kótó kékeré àṣà ọlọ́run bá ń kẹ́ bàá mi bójú ẹ̀ bá wà lẹ̀ tán ọmọ símíà àjọ àwọn bàá mi ni wọ́n á gbà. Allah. àjọ àwọn bàá mi mọ̀ wá gbà. Bẹ́ẹ̀ni. ń sọ bẹ́ẹ̀ nìkan mo ní mi bá ń ṣe wá sí àwọn yẹn máa rẹ́rìn ni mo lórí ìgbà tí ń bá lọ tán táwọn bá wá ń gbọ́ wọn wà ní lóòótọ́ mọ̀ ni ẹ̀ẹ́wẹ́ ni alájọ ti bá tiẹ̀ jẹ́ ni alájọ jèrè ẹlòmíì ọlọ́ọ̀kọ́lé ọ̀rẹ́ jèrè ẹlòmíì ó dolówó ọ̀rẹ́ ó sì jèrè ẹlòmíì ọkà gbà kó bá wọn lé ọ̀rẹ́ wa dolówó wọn wá ń pọ ọ̀rẹ́ lòun àtọkọ wa kọ́dọ̀ wọn ni kò síbi tọkọ wa ń lọ àwọn ọ̀rẹ́ ni wọ́n jọ́ wọn lọ bọ́lọ̀ ti wá kẹ lẹ́yìn ọkọ wa nù òun náà ti tọ́dọ̀ wọn mọ́ ní wọn kọjá bí sàárì ọ̀rẹ́ rẹ̀ wọn kọjá ní bí wọ́n sàn ọ̀rẹ́ mi sínú kọ́dà kò tún ní ibùkúlù àlá àní bí wọ́n sàn ọ̀rẹ́ mi sínú owó ọ̀rẹ́ yìí ní sì ń ná ọlà ọ̀rẹ́ yìí ní ń lò ìké ọ̀rẹ́ yìí ní ń lò. lọ́jà wí fún yín pé ntẹ́ bá ní ẹ̀ àwọn ọmọ ẹbí ọmọ yín o kí ló tún wá wí. Mama ana alhaji. ẹ̀yin tẹ́ ń lọ Mọ́kà kí ni jẹ́ hajj gan. Alhaji. a sì ní tí ì dé ẹ bá ti ń sọ̀kalẹ̀ ẹnu bàálù yìí àwọn obìnrin wọ́n ráyè láyé àwọn obìnrin ti dúró kalẹ̀ kì í sọ àwọn náà wọ́n bọ̀ alhamdulilayi wọ́n bọ̀ nù ìrọ̀lẹ́ Olúwa káàbọ̀ ìrọ̀lẹ́ Olúwa káàbọ̀ wọ́n tún wá múra nígbà wọn wo géjà jẹ́ náà àlọ́rẹ́lẹ́ Olúwa káàbọ̀ ìrọ̀lẹ́ Olúwa káàbọ̀ ó dé kò kírun mọ́ rárá kó tó lọ ìrun ọmọ la ó tún dé kò wo wákàtí márùn lókè kò fọwọ́ mú nǹkan kan bàbá yá wà ní ihu kọ́ alùpùpù máa kọ́ lọ́hùn
nígbà tí ń bọ̀ ní 19 kìíní tá a lọ a kúrò ní London a wá ń lọ Sudan náà bá ní kò yọ táyà mọ́ mo ní kí n wá wí. kò yọ táyà mọ́. yìí ń bi ẹni mójókòó tí mo ní kí lọ gbọ́ tí wọ́n wí èmi ṣe bí tí wọ́n àbí tí wọ́n wí kọ́ lèmi gbọ́ ni mo ní kí ni wọ́n wí náà ó ló ní òun ò rí táyà yọ mo ní yéé gbogbo yẹn ń kí àwọn ẹ dákun ẹ máa bọ̀ wá ẹ bá wa fi wọ́n síbi tó dáa alájì wa Gani Ìdábélò yóò da n bọ̀ lẹ́ fi wọ́n sí torí ẹ máa rìn déédéé gbà tá a fẹ́ gba owó lẹ dé bẹ́ẹ̀ni tá a múra tá a gbowó aró tí ó ti ṣe ìwọ̀n tí ó ṣe olóhùn lọ́bì kan táyà aró ọ̀dà a máa gbéra wa tá a bá délé ọlọ́run jọ dáa fún yín sẹ́bẹ̀ ń ló wù kẹ́ jókòó àti kágbé tí a fún yín sẹ́bi tó wù yín nù ẹ sà ọlọ́run jọ dáa fún yín bá a ti rí yẹn rí inú gbogbo wa ti dùn lágbára ọlọ́run tá a bá débi tá a ti gbowó nísìnyí ọlọ́run ò ní jẹ́ fún wa ní tí ó bí wa nú àmín kètí ìkówó ẹ filẹ̀ náà àmín ẹ filẹ̀ náà sà ní tí débi owó. ma ana al-hajji. kí ni jẹ́ hajj ẹ̀rí ẹ bá wá sí Ìdábélò kí ni jẹ́ hajj ẹ̀yin tẹ́ ẹ ti lọ ìjẹ́ rí lò ẹ̀yin tẹ́ ẹ ti lọ ìjẹ́ rí lò mọ́mọ́ ìjẹ́ rí lò ibẹ̀ ní ṣe gidigidi ẹ dákẹ́ bá fún aláyé ọlọ́run ó jọ dáa fún gbogbo yín alibarika ọ̀la tàbí Muhammad àmín wọ́n wá nígbà náà kò rí táyà yọ wọ́n ní yóò rìn lọ díẹ̀ ọmọ adama ikú lọ́lọ́run wa tẹ́ẹ̀rí bá ti wà nù kí ní bá ti pọ̀ tó 747 ni o àkàlókè àwọn àkànsálẹ̀ gbogbo ẹ̀ sì di sẹ́ làwọn agbọ̀n kankan mo ní ẹdú o bá ń bá ń wo kiri inú bàálù máa lọ àbáàsì ọlọ́run jọ dáa fún wa ò ní fún sàrà ní gangan fún ní gangan fún ní gangan ọ̀rẹ́ mi ni àmọ́ fún ní gangan èlé ló fún in 5,000 fún ní 10,000 10,000 yóò fún náwó sí ọ̀rẹ́ mi ni 10,000 o ti bọ́ jáàmì wùlọ gba 10,000 wà ní mọ́tò kọ̀wá kò fún sàrà ní ọlọ́run kẹ́kú ọlọ́run ní fi kankan sí ọ. àmín. àwọn táwa ń nánu gbogbo bí a bá ń lọ àmú wọn lọ́wọ́ ni. bẹ́ẹ̀ni. àdúgbò ọ̀dọ̀ ọlọ́run. alhamdulilayi. wọ́n wá láàrin ìdí ẹ̀ kó tó rí kíní iyọ ẹ̀ẹ́dẹ́kun ẹ̀yin ìbàdàn kí n bá lè tètè tú gbogbo wálẹ̀ mọ ní bíi mẹ́ẹ̀lì mélòó wọ́n ní ọmọ rìn lọ́nà ni ibi ọba ti rí ọ náà láti padà mọ́ ní ọwọ́ adá báyìí ọlọ́run tó wá mú kálukú wa lépe ẹ dákun ẹ̀yin ọmọ mi owó ń bẹ́nu èyí tí mo ti pa kò ṣeé pè labádákẹ́ làwọn ọlọ́run ń bẹ̀ kíní kan wá sí mi lọ́pọ̀lọ́ pé bàbá ń wo kíní inú tv inú dọkumẹ́ntìrì tó bá gbiná lọ́nà wípé ibi ìbàdí kìí tètè gbiná àárín nǹkan kan ni mo wá lọ léètọ̀ mo wá wà léètọ̀ mo wá dákẹ́ kabẹ̀ ọkàn mi tún wá ń sọ fún mi pé wọ́n tiẹ̀ tún wá di wì lóòótọ́ wọ́n ó rí òkú àwọn èyí tí ń bẹ lọ́hùn kánrin o tèmi nìkan níyì mo lè tún á kò bẹ́ẹ̀ ǹjẹ́ kí n jókòó báyìí lábá gbọ́ wọ́n bá pàtẹ́wọ́ kí ló tún dé wọ́n ní ó ti yọ ọmọ ní àtẹ́wọ́ òsìwò ìsóbi tá a bá ti balẹ̀ níbi a bá ti balẹ̀ ló sẹ́kù ìkẹ́ àtọ́là tó gbé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o ìkẹ́ àtọ́là tó gbé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ kọlọ bá Budura yìí mi oníwàásí àgbáyé àfáwà dáadáa. gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tẹ̀ dìde dúró ní mo fi àwọn tó tẹ Ìbàdàn bẹ̀yìn ẹ má sá jókòó lẹ̀ ẹ̀sìn wọn ẹ má torí àwọn tí ń bẹ lẹ́yìn àwọn náà fẹ́ wá wájú ẹ jókòó torí Ọlọ́run ẹ dá gbogbo ẹ̀yin tẹ dúró láàrin ẹ jókòó lẹ̀ Amadu Aláwìyé mo ṣe bó o ti lọ ni àbájá wá jókòó lẹ̀ torí náà alálàájì. mana alhaji. kí ni túmọ̀ hajj tá ń lọ. alhajju li baita. òun náà ní ilé Ọlọ́run ni.
للمستطيع òun ni ká ṣe ìrìn àjò lọ́dọ̀ Ọlọ́run ọba ni ẹni ọba lágbára. أن تذهب إلى مكة المكرمة ẹni ọba lágbára láti ṣe ìrìn àjò lọ alimakata alimukarama ìlú makatọ lápọnlé ni. متى كبرت bóyá ọ̀dà gbani. وكنت صادقا èèyàn lọ lágbà náà bọ́ ọba lọ lágbà kò sí nǹkan kan. وكنت قادرا ọwọ́ àdàgbà tá à ń wí o sì jẹ́ nìkan tó lágbára ومالا o sì lówó lọ́wọ́. ولما أمر الله إبراهيم ببناء الكعبة ìgbà Ọlọ́run pa níbi Ibrahim aláṣẹ pé lọ́ọ́ mọ Kaaba tí wọ́n mọ̀ wá ni. أرسل الله ريحا Ọlọ́run wá rán atẹ́gùn kan Ọlọ́run wá rán. فكشفت له عن أساسها ibi Kaaba ọwọ́ tí wọ́n gbélé lẹ̀ sí ni Ọlọ́run kátẹ́gùn ni Ọlọ́run fẹ́ gbogbo tí n bá jẹ́ pàtí mbẹ́. فلما فرغ Ibrahim malé tán òun àtọmọ rẹ̀ falama faraga nígbà wọn parí bẹ́tìlá àti kìtà. قال الله تعالى Ọlọ́run ọlọ́wà ń wí báyìí. وأذن في الناس بالحج ìwọ Ibrahim máa pèpè sí inú àwọn èèyàn wọn máa wá Mákà. فمنك النداء ìwọ Ibrahim kó pèpè ní tiẹ̀ kó pè wọ́n ní tiẹ̀. ومن البلاغ يأتوك الرجال kí wo pèpè ní tiwọ Ibrahim tọ̀dọ̀ èmi Ọlọ́run ní kí n mú dógóńgó kí n gba àdúrà tó ṣe fáwọn èèyàn wọ́n máa wá. وعلى كل ضامر wíwá tí wọ́n máa wá àwọn kan máa wá pẹ̀lú ẹsẹ̀ àwọn kan rìnsẹ̀ lọ́mọ́kà ni bẹ́ẹ̀ bá túbọ̀ dàn yín dáadáa nísìnyí ẹ rí àwọn àgbàlagbà tó ń rìnsẹ̀ lọ́mọ́kà. وعلى كل ضامر ibi ó ti jìnnà ní kálukú ó ti máa wá. من شدة السفر ẹ rí pẹ̀lú ilé koko ìrìn àjò tó lé nínà. راكيا عليها وهي الإبل àmì gunra nkúmi nínú àwọn tó lọ ńgbà tí o ti sí bàálù لأن bàálù làwa ń gùn nísìnyí nígbà bá irú wákàtí márùn àti dé Jìdá bí Australia ti jìnnà tó ní nígbà bá ẹsẹ̀ kìnìún kan nísìnyí ẹ máa gbọ́ wọn pé ẹ̀lò àti láǹdì o ńgbà Ọlọ́run fẹ́ ayé náà ti wá súnmọ́ra wọn technology ti fa ayé ká ó jẹ́ gbogbo nǹkan ó dùn kọ́ rọrùn níjọ́ wọn ànábọ̀ bá lè kó o lè sọnù lónìí mọ́kọ́ sádùn mẹ́gà dáàdì Mansura mo ti dé bẹ́gẹ̀ mi mo jókòó mo ti wọ́ sọ fún mo dé fìlà pupa ẹ̀ńtẹ́ bá rán bọ̀ fìlà pupa mo dé kọ̀sá ń béèrè kì mọ́ ayé súnmọ́ra wọn débẹ̀ bí mákàtí jìnnà tó ìṣẹ́jú márùn-ún wákàtí márùn-ún ẹ̀ débẹ̀ nísìnyí. الله anabi ni talabul ilmi walau kana fi Sin níjọ́ tá anabi ń pè China tí ń dakọ̀ Sin China la anabi ń wí àti ìlú mi ò ti tún dé ni Australia jìnnà ju yín lọ. الله àwa ń bá lọ òun la wa lọ sàrà ní lọ tó dé yìí àwọn kan lọ wọn ò dé mọ́ àwọn kan lọ agbésàrè wọn sọ̀hún àwọn kan lọ wọn sọnù la ilaha illallah aburidọ sàrà ní Ìbàdàn kí ọ káàbọ̀ لأن sàrà ní Ìlọrin kí ọ káàbọ̀ sàrà ní àwọn olólùfẹ́ tiẹ̀ náà wọ́n kí ọ káàbọ̀ sàrà ní àwọn Isman wọ́n kí ọ káàbọ̀ akí ọ káàbọ̀ kó káàbọ̀ okú eríire bẹ́ẹ̀ bá lọ Mọ́kà ọdọmọ tuntun bọ́ọ̀ bá lọ lẹ́ẹ̀kan tó o ṣe sìnà mọ́ ibi agbára kálukú nù la ilaha illallah sìnà níjọ́ àlìkìyàmọ̀ bọ́lọ̀ ń bá ń dá gbogbo ẹjọ́ bọ́lọ̀ ń bá ní ẹjọ́ tó kàn ní sẹ́yìn màláíkà ẹjọ́ ò lè ní àyàn ní kíni kì í kàn wá. bá a màláíkà bá tún dé tán tún dànù àtọ́ pé sànà furugu lakum àyùwá fàkàlà ni fàbí ayé àlà rabbikuma tukazibani. bá a màláíkà bá ń kọ́lọ̀ ní kí n mọ kí yẹn mà nẹ́bí Ádámù kéèkàn yín òun bọ̀ òun dájú àwọn àdùn ayán adìyẹ àgbò tẹ̀ ń fi ń kàn tẹ́rì yín dàrú tẹ̀ ń fi ń kàn nù léyà òun dájọ́ gbogbo ẹ̀ lọ́wọ́ náà òun bọ̀. àmàlẹ́kọ̀ọ́ tó bẹ̀ wọ́n Ọlọ́run èyí tó tún kàn òun lẹ́jọ́ àwọn afẹ́yàn ṣòwò àwọn yíbò nù kéèkàn wá àjìsá kéèkàn wá jẹ́ àmọ́ bọ́rọ̀ lọ
àmàlẹ́kọ̀ òtúndé sanafurugu lakum ayyuha thaqalani. ẹ má ṣe fàájì o ọlọ́run lóhùn ọ̀gbàgbé yín ẹ má kánjú àmọ́ ẹjọ́ tó tún kàn òun lẹ́jọ́ àwọn tí yọ ike lẹ́yìn àbùké ìdajì inú Yorùbá pé yẹs eléyìí kàn wọ́n díẹ̀ àwọn Haúsá náà kọ́ kàn wọ́n àwọn Yíbò odidi làwọn gbé àwọn ìgbé àbọ̀ yọ kàn wọ́n náà bọ́lá bàbá ní ẹ̀yin màláíkà ìṣẹ́yà ẹjọ́ tó kàn òun ní ṣìnà gbogbo ọmọ ànábì Ádámù ó pè yé ọlọ́run iná yá. sanafurugu lakum ayyuha thaqalani. Alhaji Aburi lọ ọ̀rẹ́ mi Abbas Salahuddin 10,000 tiẹ̀ tó fún ọ ni. Allah. ẹ̀rí gbogbo ọmọ ànábì Ádámù wà nílẹ̀ pé yẹ ọ̀ya ẹlòmíì bí màmá ẹ̀rín ẹyọ kan ní tọkọ ó di jọ́ àlùkìyámà ẹlòmíì bí màmá méjì tó. Allah. ó di jọ́ àlùkìyámà ẹlòmíì bí màmá 18 la ilaha illallah mẹ́wàá péré ní tọkọ ẹ̀ ń bẹ̀ ẹlòmíì ṣe wàhálà fìsànfìsàn ọmọ márùn-ún kò sì tiẹ̀ ń bẹ̀ wàláyé ń bẹ láyé nìyí kò sí tiẹ̀ ń bẹ̀ níjà bá ṣe ń kó ma wọ́n múra ni àwọn ìyá lọ́mọ aláwọ̀ mi méjèèjì ọmọ ni ń gbé. ọmọ mi méjèèjì ọmọ ni ń gbé ọ̀rọ̀. ọ̀bánú jẹ́ kò ní kàn mí àwọn ọ̀rẹ́ nù ọ̀rọ̀bánú jẹ́ kò ní kàn mí aláwọ̀ mi méjèèjì ọmọ ni ń gbé. ẹ̀yin ọ̀rẹ́ yọ ọlọ́mọ ẹ jẹ́ ìrìbù yanjú àlùkìyámà sẹ́mọ̀ kọ́ ọmọ yìí kè é sọmọ ọkọ abẹ́ mọ̀ pé kè é sọmọ ọkọ ó sọ wọn mọ̀ yá mi ń yí àwọn náà nísìn bẹ́ẹ̀ni. ọba ìpè lọ́dọ̀ wa lọ́wọ́ ni wákàlà wa máa dá bisimilayi ló sì yẹ ká kọrin. bisimilayi ló sì yẹ ká kọrin. bẹ́ẹ̀rù bá mọ̀ lọ́hùn kò sí wàhálà. bisimilayi ló sì yẹ ká kọrin. ẹ̀yin elégbè ẹ̀sìn gbóhùn sókè. bisimilayi ló sì yẹ ká kọrin. àwọn ọ̀rẹ́ ìyá ọlọ́mọ ọmọ wa fi ra wọn sè é pé kàṣà ọ̀rẹ́ wa yìí díá tó ti mọ̀ kó nǹkan lọ mọ́. bàbá ọlọ́mọ máa ń náwó òun kò sì lọ mọ́ ó dijọ́ àlìkìyàmà gbogbo ẹ̀ ń bẹ lọ́hùn á bí a ti à ń dẹnu láńlọ́ọ̀dù mi fẹ́ pa ìyàwó tẹ́nàntì la ilaha illallah ọkọ lọ́lọ́ bí sẹ́yìn ọ̀dàgọ́ mẹ́fà rọ̀lẹ́ kó tó dé bàbá láńlọ́ọ̀dù gbalé ọ̀rẹ́ ìrànwọ́ ọ̀rọ̀ àṣùwà òun bọ́lá òun ti ṣe àyà obìnrin ìyàwó tẹ́nàntì tó bàbá láńlọ́ọ̀dù rún ó sì di sí nípa sí ó di jọ́lì kìámà ọlọ́run ló di jọ́lì kìámà ẹ̀ mọ̀ rí ara jọ́lì kìámà bẹ́ẹ̀ bá ti wọ sàré wàhálà dé. Allah. mo fẹ́ kí n gba owó náà kí n tó kan tí n ka ìtàn. òun dà baba sífù mọ̀ nǹkan náà sífù mọ̀ nbàdàn kankan la ilaha ọlọ́run ò ní fi kankan sẹ́yìn. àmín. lágbára ọlọ́run ẹ̀mí baba wa ti mẹ́ bẹ́ẹ̀ ogun ọlọ́run ò ní jẹ́ wọn ráre ọlọ́run yóò fa yé lẹ́fẹ̀ẹ́ yìí náà jọba kẹ́yìn náà ẹ̀ẹ́gùn lẹ́mìí ju tiwọn lọ. àmín. alibarika wàlá ta nebuwa Muhammad. Allahumma inú mi àmín. dùn púpọ̀ ẹnìkan ti fún mi láàbá wọn wọn gbogbo kíṣẹ́ẹ̀tì mi máa wà lọ́wọ́ bàbá yìí mo ní àwọn tó fẹ́ràn àwọn tó gbà fọlọ́run pé fọlọ́run ti ṣe lọ́sọ̀ àwọn náà àwọn ò bínú ẹ̀yin tẹ́ ẹ bínú ọmọ Musa mọ bẹ́ẹ̀ lọ́hùn ẹ bínú bẹ́ẹ̀ ẹ kú. haza qadari. èmi ti bẹ lọ́hùn kọjá ọ̀tá mi ọmọ pọ̀ mo tiẹ̀ tún retí inú àwẹ̀ yìí mo ṣe mí rí kíṣẹ́ẹ̀tì bíi 1 million ni àbátún rí ajílẹ̀ yìí wù mí kẹ́ ẹ tún fa ajílẹ̀ sọ̀rọ̀ mi sí i kẹ́yìn bí ọgbọ̀n kan ó tún jáde kẹ́ ẹ tún ṣe késẹ́ẹ̀tì kálukọ́ máa pé àní àfa tí wọ́n ń bù wọn afẹ́ mọ̀ ẹ rí pé nǹkan náà mi ni ẹ ò gbàtà dé Port Harcourt wọ́n ti yá sọ mi kò sí àfa tí wọ́n ń bù ni mo ní èyí ọmọ dáfà àwọn tó bù mí yìí o ọlọ́run mọ̀ níjọ́ yẹ yín kẹ́ ẹ tó bù mí sí o ẹ bù mí fa mọ wá dàgún mu òwò bẹ́ẹ̀ni. ẹnìkan bọ̀ o kí n mo wí ẹ jókòó yín bàbá dé yóò kí yín náà ni ayé lóyún àti wàá máa ń tẹ bí máa bọ̀. ìlú Ìlọrin yìí kì í ṣe ìlú fìtínà fa ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan ìlú tó jìnnà síná tó ṣe máa lè jọ̀nà Ìlọrin ni.
ìlú Ìlọrin o kì í ṣe ìlú fìtínà fa yóò ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan ìlú tó jìnnà síná tó tún máa lè jẹ́ ìlú. Ó yá Ìlọrin Jannatu Dunya o Ìlọrin Jannatu ìlú àfàrà àsokòtì òṣè kò máa wọlé kàmálòdì ni. Ó yá ìṣòro alájà ẹ pé gbogbo ibi tí mo rọ mọ́tò dé àlàálá má jẹ́ ń fẹsẹ̀ rìn débẹ̀ mọ́ àmì àmì.